Hả? Có má. Qua lên để chung lên của những tổ. Cómo te digo? Wọ́n máa jùlẹ̀ ni àwọn ló fún wa fọ́kọ̀. Ilé náà tó lọ gbé mọ́tò dílà o. Olóyè Sunday Igboho pẹ̀lú àwọn ọmọ ogun ni wọ́n ti láǹfààní láti dé ìlú Ilé Ifẹ̀. Ifẹ̀ òye lágbo nílẹ̀ ìmọ̀ràn tójúmọ́ tí mọ́ wáyé nílé ọmọ aṣòrókò ọmọ abárájá owó rẹmọ aṣòrókò lójú ọba tí ń jẹ́ ṣòrókò. Àbúùtẹ́ ní onífẹ̀ àgùrẹ́ ọmọọba tó nílẹ̀ jẹ́sẹ̀ omi ọmọọba tó ní ṣẹ́ṣẹ́ ẹfun sọ̀bọ̀rọ̀ bonílà nínú jẹ́ ọmọ aṣòrókò. Nílé ọmọ ajíbówó tí pẹlòmíràn lọ́lẹ̀ ọmọ olówó ṣẹ̀ǹbáyé kówó sílẹ̀ ò tó gbòde kó tó dadí owó kó tó dadí ọmọ fẹ̀ oòdùà odò ẹ̀sìn mìíràn ń bẹ nífẹ̀ẹ́ òtólú odò tí máremíre jẹ̀jẹ̀ fún lọ́jọ́ ọjọ́ sí Ilé Ifẹ̀ ìlú àwọn akọni ní í ṣe kò dí bẹ́jà bákan Ifẹ̀ ló dúró gẹ́gẹ́ bí orírun gbogbo ọmọ Yorùbá ọmọ aṣòrókò Ifẹ̀ láwà yìí. Ó ti máa rí àwọn mọ́tò tí wọ́n tò tẹ̀léra wọn ọkọ̀ pọ̀ lẹ́yìn bíbá. Orírun ládé yìí, ilé Máyẹ̀ ládé yìí. Gbogbo ọmọ Ifẹ̀ ẹ kú àmójúbà olóyè Májàsọ́lá akọni Oòduà Ifẹ̀ láwọ̀ yìí. Ẹjọ́ délé kó dẹ́sẹ̀ kùkú gbogbo àwọn ọmọ Ifẹ̀ ni wọ́n ń pariwo òòṣàwọ̀lú wá Ifẹ̀ láwà yìí kò ní bẹ́jà bákan wípé sọ́mọ́ lọ kí bàbá rẹ̀ àbí òní lọ Ilé Ifẹ̀ láwà yìí orírun gbogbo ọmọ Yorùbá pátápátá orí inú Ilé Ifẹ̀ láwà yìí o. Wọ́n ní ṣé yóò wá ní àbí òní wá àlùjọ̀nú bẹ̀rù tí dúró tìkara díkan lùkà òkúmọ lóòrùn ọ̀dọ́ ọmọ gẹ̀rẹ́wọ́ du ọlọ́tẹ̀ Májàsọ́lá ó wọ̀lú Ifẹ̀ pẹ̀lú
àwọn akọni rẹ̀ gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀ pẹ̀lú gbogbo ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá. Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá. Isabella ìyá mi Oyíkọ́sọ́lá ní àyúnlọ àyúbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà. Mo rí ọmọ jọ Igbo àwọn náà ní Mercy Journey. Ẹ ṣé o ẹ ṣé yín mọ lù yín lọ́gọ ẹnu bí mo bá ṣe rí yín bẹ̀. Michael Tọ́pẹ́ àwọn náà ní Mercy Journey in Jesus' name. Amen. Bẹ́ẹ̀ ni Kenny Roger àwọn ní very good inú wọn dùn bí olóyè Mọ́jàsọ́lá ṣe wọlú Ilé Ifẹ̀. Samsudeen ni àwọn ní ẹkú ètò sà bàbá wa akọni kò ní bàjẹ́ ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé gan kò dúpẹ́ o. Ilé Ifẹ̀ láwà yìí tó o bá wò ó ti rí Heritage Baptist Church láwà yìí. Yusuf Àyìnlá Sídíkù àwọn náà ń kí wa ń bẹ̀ wọ́n ní God bless you bàbá mi. Bẹ́ẹ̀ ni mo rí Síkírátù Brown wọ́n ní jẹ́ kó mọ̀ ó wọ̀lúdé Yorùbá Nation. Ó rí gbogbo àwọn ará Ifẹ̀ ni wọ́n dúró gbogbogbò yìí inú Ilé Ifẹ̀ láwà yìí. Dúrótìmí Sam wọ́n ní God bless you. Yakubu Jimoh wọ́n ní I love my hero olóyè Sunday Igboho ṣá. Adéàga àwọn ní Alọ́bọ̀ Prince Ògbógbò David ó rí gbogbo Ilé Ifẹ̀ ó rí wọ́n dúró gbogbogbò wípé olóyè Mọ́jàsọ́lá wọ̀lúdé. Akin ọmọ Akin Atóyèbí Akeem ní very good. A ti wọ ìlú Ilé Ifẹ̀ báyìí. Sẹ́nà kò ní oní tó ń sá tẹ̀lé mọ́tò ó wà ní kọ́kọ́ ìtàlẹ̀ gíní. Mr. Ṣẹ́gun Davis ó rí gbogbo Ifẹ̀ ni wọ́n mọ̀ pé olóyè Mọ́jàsọ́lá ti wọ̀lúdé. Ẹ̀yin ọlọ́kadà yìí ẹ ṣe jẹ́jẹ́ ẹ ṣe jẹ́jẹ́. Ìfẹ́ náà lẹ́ni ẹ wá jẹ́ ṣe jẹ́jẹ́. St. John's Anglican Church Ìlàrẹ́ Ilé Ifẹ̀ la kọjá yìí. Kó o lè mọ̀ wípé kìí ṣe live láwà kìí ṣe editing Ifẹ̀ la wà yìí. First Baptist Church la tún wò lọ́ọ̀kan ẹ̀ gbogbo àwọn tó bá jọmọ Ilé Ifẹ̀ ó ti mọ̀ pé lóòótọ́ Ilé Ifẹ̀ la wà ó ti rí Ilé Ifẹ̀ la wà yìí. Olóyè Mọ́jàsọ́lá ń bẹ níwájú mi. Babátúndé àwọn ń kí mi pé mo kú ohùn mo dúpẹ́ o mo dúkẹ̀kẹ́ òkun. Misraki filling station la wà yìí nílùú Ilé Ifẹ̀ ó ti rí Ilé Ifẹ̀ la wà yìí. Àwọn ọkọ̀ tó wà lẹ́yìn wa náà wọ́n lé ní 20 wọ́n lé lọ́gbọ̀n wọ́n lé nígbà. Wọ́n ti sọ̀rọ̀. Orí Èṣúlérè shrine láwà yìí. Àti délé mọ̀ràn tójúmọ́ tí mọ́ wáyé. Nílé ọmọ sòrógbọ̀ bárajà orẹ́ mọ Orísun FM la dé yìí. Orí ilé rédíò lókè tasẹ̀ Orísun. Ó ti rí OSBC Orísun nílùú Ilé Ifẹ̀ ibẹ̀ là ń ti kọjá yìí. À ń lọ kí baba ẹ̀ ǹlẹ́ ń bẹ̀rùn láàfin.
o gbogbo ẹsẹ̀ ògbè mọ́ kódà ó wà wájú. Ìyá kí ló lọ fọ́ fún. Jerusalem pastor. Oh yeah, Mr. Wisdom. Mr. Wisdom. Bàbá mi. Parky. Anybody. Ọ̀ràkù. Olóyè Májàsọ́lá ti wọ ìlú.
Ẹ̀já olóyè májàsọ́lá ti wọ ààfin kábíyèsí bàbá wa Ọ̀jájá. Ikú tí pa ọmọ tíyà ò gbọdọ̀ gbin àràmọ́kà tí ibú tòjò tẹ̀rùn. Kábíyèsí Ọ̀jájá Ẹnìtàn Ògúnwùsì. Báyìí ni olóyè májàsọ́lá ṣe kó àwọn èèyàn àti gbogbo àwọn jagunjagun àtàwọn jagunjagun tí wọ́n láǹfààní tí wọ́n dé. Gbogbo àwọn tí wọ́n ń kọ̀wọ́ rìn pẹ̀lú olóyè májàsọ́lá ní gbogbo wọn lẹ rí yìí. Àfọ́kù ugò tí dúró tìkanra àlùjọ̀nú ìbẹ̀rù tí gbogbo Fúlàní ń sá fún. Olóyè májàsọ́lá ti dé. Bẹ́jà ni bákan ni gbogbo ayé ni wọ́n ti mọ̀. Ọ̀dọ̀ kábíyèsí bàbá wa Ọ̀jájá ni wọ́n wà báyìí. Alpha. Gbogbo àwọn tó lóko àwọn kànrìnkànrìn ni wọ́n wá pàdé olóyè májàsọ́lá láti pàdé olóyè Sunday Igboho. Àjànàkú akéwì náà láǹfààní láti pàdé wọn. Ẹnu karùn-ún. Àwọn olóyè àtàwọn ọ̀tọ̀kùlú ìlú bàbá mi kílà ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n dúró yìí àti àwọn olóyè àti àjànàkú. Ẹ máa lọ síwájú fẹ́, ẹ máa lọ wájú, ẹ máa lọ wájú. Ẹ lànà àgbà ẹ̀míà ó ṣòrí. Ẹjọ́ bọ́ọ̀lù ti wá níbi ẹ̀kọ́. Ọya.
Mo pe na ba go le ko la ta ro ati mo do wa ni pe le fe la wa lo le pa la ni si bi pa ti mo pe la no to ko te no ko ja àkókò lè dà. Géètì ẹ̀rí rẹ̀ kan ti sí. Mo fẹ́ kérò pọ̀ ní ṣe ní káwá gbàgbé ìgbà wọ̀nyí. Mo fẹ́ kérò pọ̀ ní ṣe ní káwá gbàgbé pé mo bá dé èèyàn mélòó kan. Padà sẹ́yìn, mo ń dàgbé. Go back. Fáfàdé ìtẹ́ bá fẹ́ ra àbúrò manpower diabetes jẹ̀díjẹ̀dí amity náà la wà amity la wà àlẹ́ púpọ̀ jẹ̀díjẹ̀dí tí ò ní jẹ́kẹ́ tó mọ̀ dáadáa gbogbo èyí tí gbogbo èyí tẹ́ ẹ̀ gẹ́ẹ̀tì ara yín bọ́ látọwọ́ jẹ̀díjẹ̀dí gbogbo èyí tí gẹ̀dí ti pa nǹkan ọmọkùnrin yín oògùn tẹ́ bá lò ó wà available jẹ̀díjẹ̀dí bákan náà oògùn diabetes fáwọn tó bá ní diabetes ṣàwọ́gùn diabetes èyí people were rushing it àwọn yóò kó wìtìwìtì kó dilẹ̀ rárá kó dilẹ̀ àtọ́làtọ̀
ìṣẹ́jú là ń kó wọlé torí pé kí ni ó ń mú fún gan ó ṣiṣẹ́. Ẹ wo òun náà ni mo páàkì sí ìgbà yìí olólélẹ̀ tí mo páàkì yìí mo fẹ́ lọ sẹ́ẹ̀dẹ̀ ni mo ṣe máa ń sẹ́ẹ̀dẹ̀ nìyẹn. Ògùn diabetes ojú àpá ẹ̀yin tẹ́ bá lárúgbó létí diabetes yọ lẹ́nu àbí wọ́n tẹ̀ tí darúgbó diabetes ṣe wọ́n ẹni kan wá try àgùnbùn diabetes àjẹbí iná. Bákan náà èyí tẹ́ bá ní ìdàgùnbùn máa ń power ìyẹn náà wà tó máa jẹ́ kẹ́ lè ṣe kíni kẹ́ lè gbádùn ara yín dáadáa kẹ́ lè ṣe dáadáa tó máa jẹ́ kẹ́ last long lórí obìnrin tí kò ní sí pé bọ̀dá ṣe ṣúkẹ́ṣúkẹ́ kò dìde tí ò ní sí yẹn níbẹ̀. Bákan náà ti high blood pressure ìyẹn náà wà èyí tẹ́ bá ti fẹ́ ẹ pé Lady K Ìfẹ́olúwaṣọ bàbá yìí sẹ̀dẹ̀ ẹ̀dí country bàbá yìí sẹ̀dẹ̀ síbi adẹ́dẹ́bẹ̀ láyọ̀ àti àlàáfíà. Bákan náà gbogbo èyí tẹ́ bá fẹ́ raṣọ èyí tẹ́ bá wà ní Canada tẹ́ bá fẹ́ wọ́ọ̀kì wá sí ṣọ́ọ̀bù mi ẹ máa bọ̀ wá sí 76 Whiteworth Street Amity downtown. Tẹ́ bá gẹ́ẹ̀tì àdírẹ́sì bẹ́ẹ̀ ẹ lè gọ́ọ̀gù ẹ̀ Lady K African Store tẹ́ bá gọ́ọ̀gù ẹ̀ ó máa fún yín ní location ló máa gbé wá gọ́ọ̀gù ti gbé ó wà ní gọ́ọ̀gù so ẹ gọ́ọ̀gù ẹ̀ Lady K African Store ó máa gbé yín wá sí ṣọ́ọ̀bù mi. Bákan náà ìtẹ́ bá fẹ́ ra àwọn lọ́fíńdà lóríṣiríṣi gbogbo àwọn lọ́fíńdà tá à ń lò ní church ìbájẹ́ ní kérúbù ìbájẹ́ ní sẹ̀lẹ̀ ẹlòmíì gan kò ń ṣọmọ sẹ̀lẹ̀ kò ń ṣọmọ kérúbù gbogbo àwọn lọ́fíńdà tá à ń lò ìlò lo àwọn mùsùlùmí gan lò wọ́n fi ń ṣiṣẹ́ so èyí tẹ́ bá nídìí àwọn lọ́fíńdà lóríṣiríṣi tó bá dẹ̀ yẹ pé àwọn tó ti ṣiṣẹ́ sílẹ̀ bá fẹ́ ó wà èyí tẹ́ bá dẹ̀ fẹ́ àwọn nǹkan tẹ́ lè fi ṣọpẹ́ ní ṣọ́ọ̀ṣì bíi fọ́tò Jésù agogo gbàlà spiritual store wa is available is inside there so ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn nǹkan tẹ́ lè fi ṣọpẹ́ ní church bóyá pef lẹ́fẹ́ fi ṣọpẹ́ bóyá frame ìyẹn fọ́tò Jésù fọ́tò olíbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ló wà agogo gbàlà ó wà is a matter of time náà máa ní àwọn aṣọ pẹpẹ máa láwọn sùtánà yìí tẹ́ bá fẹ́ ra sùtánà gbogbo ẹ̀ náà ni mo sì máa ní díẹ̀díẹ̀ ní ṣùgbọ́n àwọn tó wà available tẹ́ lè ránṣẹ́ òun ni mo sọ fún yín yẹn ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra àwọn nǹkan tẹ́ lè lò fún àjò ṣẹ́rí ilé ayé yìí ó lágbára ó lẹ́tìkẹ̀ ayé tàwa yìí ó ní agbára ó lẹ́tìkẹ̀ ẹni tó bá wá fi rẹ̀ sílẹ̀ tó Ọ̀yọ́ ló wà ẹni tó bá dẹ̀ bójútó rẹ̀ òun ló mọ̀ kò sí béèyàn ṣe fa rẹ̀ tí ò ní jẹ́ yìí ẹlòmíì ó ti give up lórí ogun ayé ẹ̀ tí ò dẹ̀ yẹ kó rí bẹ̀ gbogbo nǹkan tó halẹ̀ mọ́ wa yẹn àdúrà lè ṣe àwọn ẹlòmíì wà gan bí o taṣẹ́ fún wọn màá kàn fún wọn ní prayer point àti psalm ẹ lọ ṣe báyìí kẹ́dẹ̀ gbàwẹ̀ sí Jésù Olúwa wa mi wọ́n dẹ̀ ní testimony wọ́n ní testimony gbogbo ẹ̀rọ kan ni mo máa wẹ ọṣẹ no kì í ṣe gbogbo ẹ̀rọ ní ọṣẹ wíwẹ̀ kì í dẹ́ ṣe gbogbo ẹ̀rọ ní òróró lílò kò dẹ́ ṣe gbogbo ẹ̀rọ ní gbogbo àwọn àjò gbogbo wà kì í ṣe gbogbo ẹ̀rọ ní àwọn àjò bí wà tó yẹ pé omi báyìí o lè gẹ̀ẹ́tẹ̀ fún ara ẹ̀ kó dẹ̀ ṣàdúrà sí pẹ̀lú psalm pẹ̀lú kọ́kọ́rọ́ tó dé wàá dẹ̀ rí ìyanu Ọlọ́run wàá ṣe kí ni mo pè wàá rí ìyanu Ọlọ́run ẹ má bínú wọn ṣiṣẹ́ ní the other side ni kí ni ẹ wá affect ọ̀dọ̀ mi bíbá àwọn apá àwọn ẹ̀rù yẹn so téèyàn dẹ̀ máa ṣe kí ni téèyàn máa rí ìyanu Ọlọ́run téèyàn bá ti ṣe kí ni tó bá ti lò so kì í ṣe gbogbo náà ni màá tọṣẹ fún yín màá ta kíní kan fún yín náà bí ó ṣe bẹ́ẹ̀ bí owó tó wó ẹni tó rẹ̀ bá jọmọ́ kí n ta iṣẹ́ fún màá ta fún ẹni tó bá dẹ̀ jọmọ́ kí wọ́n kó sọ fún pé yá ẹ kọ́ lọ ṣe prayer báyìí ẹ ṣàdúrà báyìí ẹ ṣèkọ́ báyìí láì gba ṣíṣì lọ́wọ́ wọn tó bá dẹ̀ ṣètò tẹ bá ti wá ṣètò àwọn nǹkan tẹ bá rí ni kẹ wá ṣẹ̀ṣẹ̀ wá padà wá tó bá wá jọmọ́ kí fún yín ní iṣẹ́ màá fún yín ní iṣẹ́ tẹ bá lọ lù sí tó dẹ̀ ní testimony ayọ̀ ẹlòmíì gan kò ní padà nídìí gan rẹ̀ ò ní nídìí kó lọ ṣẹ́ tó bá padà sọ pé ha Lady K nǹkan tóun ti bá tù látijọ́ Ọlọ́run ni bá ṣe fi rán oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ebi òun torí owó ṣe nǹkan láyé mi torí owó máa tán ọmọ ènìyàn ló máa kú so gbogbo ẹ̀yin tẹ́ bá láwọn àdójúkọ ẹ̀yin tó bá dẹ̀ jẹ́ wípé kẹ́ lo ọṣẹ lọ́rọ̀ yìí jọmọ́ ọṣẹ wà available irú kí lẹ fẹ́ lò fún gbogbo ẹ̀ wà bí ó wà spiritual store ní Canada ó wà bẹ́ẹ̀ ni ẹni iṣẹ́ tẹ́ bá fẹ́ anything ẹni iṣẹ́ náà tẹ́ bá need anything tẹ́ bá face ẹ jẹ́ ká jọ fi ètò àdúrà ká fi ṣe kíni ká fi ṣe ogun ẹ̀ ọ̀dọ̀ tó dì máa là ìyanu á ṣẹlẹ̀ gbogbo òkè ṣòro yà á di pẹ̀tẹ́lẹ̀ ẹlòmíì ó máa fojú kọmọdáìsì kankan tó fojú kọmọdáìsì yẹn ló dẹ̀ máa ṣiṣẹ́ fún
bẹ́ẹ̀ ni èmi tí wọ́n tó sọ fún mi pé Lady-K tó bá sọ fún mi pé kí ni màá ṣiṣẹ́ mo kàn try àyẹ̀wò ni o mo bẹ ṣe ní pé ṣé mo ní gbàgbọ́ tí mo ní yẹn gbàgbọ́ mi dẹ̀rọ̀ mọ̀ I think that is it. So mélòó la fẹ́ ka mélòó testimony so gbogbo èyí tẹ bá ní the anything spiritual items anything tẹ bá need láti lò fún spiritual tẹ́lẹ̀ wípé yes ẹ need ètò àdúrà láti lò ó wà available ní 76 Wentworth Street Hamilton downtown ẹ̀yin tẹ́ bá fẹ́ wọ́ọ̀kì wá bisimilayi ẹ wọ́ọ̀kì wá kò sí wàhálà kò sí bójúbójú bẹ́ẹ̀ kò sí nǹkan òkùnkùn níbẹ̀ kò sí kan má jẹ agbọ́n má jẹ àyè kò sí nínú ọ̀rọ̀ Lady-K Ife Olúwaṣọ so bó ṣe jẹ́ nìyẹn tó bá lè jẹ́ pé àwọn wíìgì náà lẹ fẹ́ ó pọ̀ ó yapa lóríṣiríṣi àwọn woman hair lóríṣiríṣi wà àwọn braid lóríṣiríṣi wà àwọn Ghana weaving lóríṣiríṣi gbogbo ẹ̀ ní mo ní tó bá lè jẹ́ àwọn set of jewelries gbogbo ẹ̀ ló wà tó bá lè jẹ́ àwọn pọ́ọ̀sì náà ó wà èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady-K ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ àti àǹfààní àti wá sọ́dọ̀ mi ẹ pè mí kájọ ṣe fídíò call má bá yín send ọjà yín má bá yín send ọjà yín tó bá lè jẹ́ pé àwọn aṣọ ọkùnrin náà lẹ fẹ́ àwọn aṣọ ọkùnrin ti dé lóríṣiríṣi àwọn àdìrẹ àwọn beautiful àdìrẹ tàwọn ọkùnrin máa ń display gbogbo ẹ̀ bóyá ọ̀la ṣàmáṣà display ni wọ́n ṣá máa wá time máa fi ṣe fídíò fún display máa display náà ọjà so that ẹ lè rí wọn so bó ṣe jẹ́ nìyẹn ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ tọ́ notification bell ilẹ̀ Yorùbá gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ láìṣe ìdùbàrẹ̀ àjọ rí ire àti àánú gbà ògo wa àjọ búyọ ìbànújẹ́ kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá o ẹ ṣé gan ire o.